ẹ̀yin ọmọ ìyá mi ìtàkùn tó ní kérin má wọdò tó ń tẹrin ló ń lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله على وقف أولون وبا أسيا صلاة فوى نبي محمد صلى الله عليه وسلم عليكم كاليكم جيولون كما با نبي محمد صلى الله عليه وسلم أولون جا مودودودودو تاباما أولون جا تيلي أولون جا ميرونيرو تاباما أولون جا لجناسي أولون كوباني دا لافيا para sáàrin mùsùlùmí nílẹ̀ pàápàá nílẹ̀ Yorùbá ọlọ́jọ́ kan sọ ọlọ́run fídíò tí mò ń ṣe voice note lé lórí nígbà tẹ́ni tó sọ̀rọ̀ nínú fídíò yìí kọ́kọ́ sọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tó máa ń ó dá brain mi láàmú díẹ̀ níbi ọmọ kọ́kọ́ gbọ́rọ̀ yìí pé ìtàkùn tó ní kérin má wodò tòun tẹrin ló ń lọ alákọ̀ọ́kọ́ ni pé ta ni ìtàkùn ta lè rìn odò obo ni wọ́n ń wọ̀ lọ kí náà fẹ́ lọ ṣe lódò yẹn láti lọ ṣe kíni tó bí gbólóhùn yìí kò yé mi ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ̀yìn Ọlọ́run ní kí gbólóhùn yìí padà máa yé mi pé ìtàkùn tó ní kérin má wodò tòun tẹrin ló ń lọ ta ni ìtàkùn ta lè rìn odò obo náà ń wọ̀ lọ kí náà lọ síbẹ̀ torí kí náà ṣe ń wọ odò yẹn lọ. Number one, tá a bá wo in tó ń jẹ́ ìran social media pé èèyàn kọ́kọ́ máa láǹfààní láti benefit one or two things from the people outside the country, outside the Nigeria. Alàgbà tó sọ̀rọ̀ pé ìtàkùn tó ní kérin má wo odò yìí tó ń tẹ̀lé lójó ń lọ tí wọ́n bá jẹ́ number one wá jẹ́ number two. Tọ́rọ́ lọ ní káwọn tètè wọ orí YouTube tí wọ́n dẹ̀ jàǹfààní rẹpẹtẹ lára àwọn the Muslim in diaspora in generally. Kí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣe program lórí social media tó láǹfààní àti jàǹfààní yẹn àwọn tí ń jẹ àǹfààní yẹn lórí social media ní ìtàn àná dẹ̀ lè parọ́ ẹ̀. Bọ̀ kí ló wá dé lójijì àwọn tẹ́ ẹ ti ń ṣàǹfààní lára wọn tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní pèrè wọn lórúkọ tí bàbá àtìyá wọn sọ wọn. There's a time tí wọ́n tún pè wọ́n tán ní owó àwọn tó ń gbálẹ̀ àwọn tó ń fọ òkú ọwọ́ àwọn tó ń fọ títì náà ń kó fún yàn kan. Ẹ jọ̀ọ́ ìgbà tí wọ́n ń dá owó yìí fún yín ẹ mà pé lówó àwọn tó ń fọ òkú ẹ dẹ̀ pé lówó àwọn tó ń fọ títì torí pé kí ni ẹ ń jàǹfààní yẹn. Ẹ ṣe ń ṣe wípé ẹni tí ìfà òtọ́ sí ló ń pè ní haram nàbí ń tẹ́sí kọ́ nìyẹn. Ọ̀rọ̀ tẹ́ ẹ wá ń sọ ńgbà náà tó fi di pé àwọn tẹ́ ẹ ló ń fọ òkú àwọn tó ń fọ títì ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ ńgbà yẹn wá sí tẹ́ ẹ ń ṣe ńgbà yẹn tán fi ń dáwó yẹn fún yín. Ẹjọ́ ìgbà tí wọ́n wá dáwó yẹn fún yín sí kò yẹ kẹ́yìn fún yín kọ́kọ́ chẹ́ẹ̀kì ara yín ajá tó rí ni tó yọ̀rù tó padà wá rí tó ń gbó kí ló fà á. Kàkà kí ẹ wá wò pé ń bo mo ti ń bọ̀ kí ni mò ń bá bọ̀ tí mo fi ń jà wọn àǹfààní yìí kí ni mò ń ṣe lọ́wọ́lọ́wọ́ tí mi fi ráǹfààní ìjẹmọ́ kàkà kẹ́ ẹ wá gbé yẹn wò ẹ wá bẹ̀rẹ̀ sí ni máa pe àwọn èèyàn tọ́lọ̀ òpè lórúkọ burúkú táwọn tó bí wọn gan òpè lórúkọ burúkú ẹ sọ wọn lórúkọ burúkú. Gbogbo tó pa wọn lójú Ọlọ́run lójú ọmọnìyàn kiri níwájú Ọlọ́run ọba ẹ̀ṣẹ̀ tó bá tọ́ sí yín kọ́lọ́n kó san yín lórí orúkọ burúkú tẹ̀ ń pe àwọn tẹ̀ ń pè ní orúkọ burúkú. Number one nìyẹn. Number two, afa Masoud wọ́n máa rí wípé ẹ nífẹ̀ẹ́ àwọn ẹ má parọ́ fáyé ẹ nífẹ̀ẹ́ wọn stop lying you don't love him ẹ nífẹ̀ẹ́ wọn ẹ mọ oríṣìí tí mo fẹ́ ẹ nífẹ̀ẹ́ wọn. Ìjọ tí Sheikh Jakman Ataye ṣe wá sí ọ̀dọ̀ yín sẹ́ẹ̀mọ́ tẹ́ kọ́kọ́ ń bi wọ́n léèrè sẹ́ẹ̀mọ́ àwọn diaspora rí sẹ́ẹ̀mọ́ àwọn lágbájá rí sẹ́ẹ̀mọ́ àwọn tẹ̀mẹ̀dò rí tó bá tiẹ̀ jẹ́ wípé wọ́n mọ àwọn diaspora rí àbọ̀ wọn kìíní rí
látara tó ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti wọn ẹ fẹ́ bírèkì friendship tó lè wà láàrin ẹ̀yin àti wọn kàn deny wọn in public. And alhamdulilayi Sheikh Jakmal diaspora kan kò pè wọ́n rí pé afẹ́kẹ́ ẹ bá ní bú lágbájá afẹ́kẹ́ ẹ bá ní sọ̀rọ̀ sí lágbájá. Jakmal ń ṣe wáàsí tiẹ̀ lọ ni ó dẹ̀ sọ nísọ bọ́ọ̀lù ń ṣe darí ẹ̀ bí kò sọ̀rọ̀ náà gbà náà ọ̀rọ̀ tó dẹ̀ sọ gbà náà bọ́sápò bínú ti yín ẹni dandan àbí kò bójú balẹ̀ ẹjọ́ kó kọ̀rọ̀ yẹn jẹ ó dẹ̀ wà sọ́dọ̀ yín òun ló sọ̀rọ̀ kò dẹ̀ sọ nú ọ̀rọ̀ tó sọ yí pé yẹn kan báyìí ló rán mi kí n sọ nǹkan báyìí nípa yín ní tó túmọ̀ sí wípé tó bá tiẹ̀ jẹ́ wípé Jakmal ń jàǹfààní kan from the people you call dons ẹ fẹ́ kí àǹfààní yẹn break ìtàkùn tó ní kérin má wodò tòun tẹrin ló ń lọ that is to say àǹfààní tí mò ń jẹ tí mi ò rí jẹ mọ́ tó ẹ́ pé wọn náà ló bá ń jẹ ìwọ́gun ò ní rí jẹ mọ́ is that not the meaning kó mọ ọ̀rọ̀ kì í lọ́kàn yín now yes alunaka ṣe ẹ lè mú voice note kan àbí fídíò kan àbí post kan jáde tẹ ti wá rí pé àwọn tán pera wọn ní diaspora lónìí pé yẹsẹ àlùnáka o lọmọ bú lágbájá lọmọ bú tàmẹdù no kò sí tó jọ ẹ wá ń táàgì yẹsẹ àlùnáka pọ̀ pẹ̀lú àwọn the Muslim in diaspora látara pé kí ni o gbogbo èrò ọkàn yín ni pé àǹfààní tẹ̀yin ń jẹ yẹsẹ àlùnáka náà ti ń jàǹfààní yẹn kò sì gbọ́dọ̀ ráǹfààní yẹn jẹ mọ́ lẹsẹ wá gbogbo ọ̀nà to tag those people in diaspora bad names that báwọn ni èèyàn burúkú láti sọ àwọn èèyàn yẹn di èèyàn burúkú lójú yẹsẹ àlùnáka láti kọ ẹ̀yìn wọn síra wọn ẹ wá bẹ̀rẹ̀ sí máa tágì ẹ̀ pé àwọn diaspora àwọn ló sọ pé kíní kan àwọn ló ń ṣe gbá àwọn láǹṣàwò láì jẹ́ pé diaspora kankan mo ní àìmọye àwọn diaspora tèmi fúnra mi mọ̀ tó yẹ pé wọ́n pe yẹ́sà àdúgbò kan gbá yẹn pé it's too much come farabalẹ̀ má ṣe báyìí sọ̀rọ̀ bọ̀n tó jẹ́ káwọn kọ̀ọ̀kan náà àwọn diaspora kan dúró ti yẹ́sà àdúgbò ní wípé àáfàá tá a nífẹ̀ẹ́ lẹ́ni ìsọ̀rọ̀ sí ṣé bẹ́ẹ̀ yín lẹ sọ̀rọ̀ sáàfà wọn kẹ́ ẹ tó sọ̀rọ̀ sáàfà wọn ṣé nǹkan kan pààyàn àti ẹ̀sà lónà kàpọ̀ ni nǹkan kò pààyàn pọ̀ àfà wọn lẹ bú lẹ sọ̀rọ̀ sí àwọn tó wá nífẹ̀ẹ́ àfà yẹn ló wá rí pé ọmọ yìí gbèjà àfà wa pé ó sì máa sọ̀rọ̀ sáàfà wa ẹ fẹ́ fìyà jẹ torí pé yìí rò pé jù lọ lebi làwọn dàbí àgbà no agbọ́dọ̀ ràn lọ́wọ́ tó rò lọ́wọ́ kọ́ sọ̀rọ̀ sáàfà ẹ̀ tẹ́bí tó bì nìyẹn ṣùgbọ́n lẹ́nìí kọ́ ẹ wá ń tàgì àwọn the Muslim in diaspora ní bad name just because you thought gbogbo èrò ọkàn yín ni wípé àǹfààní kan wà tí yẹsẹ àlùnáka ń jẹ látọ̀dọ̀ àwọn Muslim in diaspora pé òun náà ní jẹ àǹfààní yẹn mọ́ I know níjọ́ tí yẹsẹ àlùnáka ṣe prógámù àlìlórídè tí agbẹ́sìnga tí wọ́n fún ní 10 million donation mo mọ̀ pé inú someone like you ò ní dùn láíláí torí ẹ máa rí i pé ọlálẹ́mí àwa ló ń wo program mi ló ń wo àwa ló ń sponsor tẹ́tẹ́lẹ̀ wá sí wo ni yẹ̀sà àdúrà kan ṣe tírú ẹ̀ fi máa gbé 10 million fún kó lè dùn mọ́ yínú tó bá fẹ́ parọ́ lókù ó kù yín kọ́ lọ́hùn oore tọ́lọ́dẹ̀ ni pé ó máa jẹ́ ti táyé ni kò ní jẹ́ ti kẹ́hìndé láíláí ara àwọn ìtàkùn tó ní kérin má wodò ìtàkùn tó ní kérin yóò ní wodò pé àǹfààní yìí tí mò ń jẹ tí mi ò rí jẹ mọ́ so ìwọ ló fẹ́ máa jẹ gbogbo ọ̀nà ni màá ṣe tí wọn ò fi ní jẹ mọ́ you achieve your aim àbí ẹ wá mú àwọn diaspora ẹ sọ wọn lórúkọ tí bàbá àtìyá àwọn ò sọ wọn látara pé kí ni o ẹ rí ẹsẹ àlùnáka ń rí wípé àǹfààní tó ń jẹ àǹfààní tó ń rí tẹ́yìn rí òun lòun náà rí ní tí ó lè rí bẹ́ẹ̀ oore títà yàtọ̀ sí ti kẹ́hìndé ṣùgbọ́n lẹ́nu nǹkan yẹ́sẹ̀ àlùnáka náà wá ń fojú wo àwọn èèyàn míì náà Allahu alam ó kọ àwọn náà kọ́ lọ́wọ́ wọ́n ń fojú wo àwọn ẹlòmíì bí ẹlòmíì náà bí ẹni wípé ọ̀tá ni tí ó dẹ̀ rí bẹ́ẹ̀ torí kò sí diaspora kan tó ever sọ fún pé yẹ́sẹ̀ àlùnáka pé lọ bú lágbájá lọ sọ̀rọ̀ sí lágbájá là kò sí kankan nu wọn tó lè ṣe bẹ́ẹ̀ torí mùsùlùmí olùbẹ̀rù Ọlọ́run olùgbàfọ́ náà ni wọ́n kálàfíà ìjọba láàrin àwọn mùsùlùmí ni wọ́n wà áfítà
ẹ wá ń present ara yín sí ẹ̀sán lọ́gàbí ẹni tó nífẹ̀ẹ́ sẹ́yìn nífẹ̀ẹ́ ni ìfẹ́ ò lẹ́ni sí ṣé bí tẹ́ ń wò ní wípé àǹfààní tóun náà tẹ̀yìn ti ń jẹ tẹ́ ẹ̀ rí jẹ mọ́ ìwọ ló wá fẹ́ mọ̀ jàǹfààní yẹn ìwọ náà ò ní jàǹfààní yẹn gbogbo tó bá lè ṣẹlẹ̀ lẹ́bàá ẹ make sure wípé ẹ create distance you make sure ẹ kọ́ sí mi ìmọ̀ bí mo ṣe lè put ẹ jẹ́ kí tírélà gbá àárín wọn ẹ wá bẹ̀rẹ̀ sí máa sọ ọ̀rọ̀ tí ò ń ṣe ti wọn ẹ bẹ̀rẹ̀ sí máa sọ sí wọn orúkọ tí bàbá ti àwọn òpè wọn ẹ bẹ̀rẹ̀ sí máa sọ sí wọn lórí South Jamiu Adégúnwà náà kọ́ ẹ rí wípé àwọn diaspora ló sponsor South Jamiu Adégúnwà against you for what they are not sponsoring anybody against anybody bẹ́yìn fúnra yín ṣe wà yẹn tẹ́nìkan bá fìyà jẹ́yìn lọ́nà àìtọ́ diaspora will stand for you torí wọn kì í sábòsí anabi sallallahu alaihi wasallam anabi ní ẹran alábòsí lọ́wọ́ ẹran tán ṣe àbòsí fún lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń pè ní diaspora yìí wọn ò fojú rí ẹnì kankan rí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ẹ ti jàǹfààní lára wọn yìí wọ́n rí face to face ṣe bí programu yín lecture yín náà wò lórí social media gbogbo àti fi ń jàǹfààní yẹn ẹ kí ló tẹ̀ wá check ara yín pé intẹ́ ń ṣe ń gbà yẹn tí wọ́n fi tẹ́ fi ń jàǹfààní wọn ṣe rí nǹkan yẹn ṣe mọ́ ni. ìtàkùn tó ní kérin má wọ odò lẹ́sẹ̀ yé wa ń sìn ni àǹfààní tẹ̀ ń jẹ tẹ́ ẹ̀ rí jẹ mọ́ gbogbo àwọn tẹ́ ẹ lérò pé àwọn náà padà ń jàǹfààní yẹn ẹ fẹ́ make sure wípé bí èmi ò ṣe ráǹfààní yẹn jẹ mọ́ àwọn náà ò ní ráǹfààní yẹn jẹ mọ́ àbí tẹ́fẹ́sẹ̀ náà kọ́ nìyẹn àbí kí ni túmọ̀ ìtàkùn tó ní kérin má wọ odò ta lè rin sẹ́ta nìtàkùn odò bo ni wọ́n ń wọ̀ lọ ọmọ Yorùbá ní gbogbo wa àjọ mọ̀rọ̀ gbàjọ ọmọ Yorùbá gbọ́ ni ìtàkùn wo erin wo odò bo náà ń wọ̀ lọ àǹfààní tẹ̀yìn rí tẹ̀ rí jẹ mọ́ gbogbo àwọn tẹ́ bá ti wá rí wípé wọ́n ní àlákọ̀ kan àbí bóyá wọ́n ní àǹfààní pé bóyá diaspora kan bá nǹkan wọ́n jọ ń sọ̀rọ̀ ẹ ti rí wípé àǹfààní tẹ̀yìn ń jẹ tẹ̀ rí jẹ mọ́ ẹni yẹn ló padà ń jẹ àǹfààní yẹn ẹ wà gbógun tẹ́ni yẹn ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ láàrin àtẹ́ni yẹn ìgbà tí Sheikh Jaqmal wá sọ́dọ̀ yín irú ìbéèrè wo nìyẹn ǹjẹ́ ẹ mọ àwọn diaspora rí can you just imagine that have you ever heard nínú lecture Jaqmal kó wá máa ní pé àwọn diaspora ẹ ṣeun o mo rọ́wọ́ yín o ẹ kú àdúró tí o ǹjẹ́ ever gbọ́ lẹ́nu Jaqmal rí why are you asking that question ǹjẹ́ ẹ mọ àwọn diaspora rí you want him to deny diaspora in the presence of everybody all over the world and say Jaqmal did because diaspora have never sent in anything wọn sponsor ẹ pé kó bú yẹn kankan wọn sponsor ẹ pé kó sọ nǹkan kan fún yẹn kankan àáfàá ṣe wá sí tiẹ̀ ní bọ́lá sí darí ẹ̀. Is it not the same thing? When nígbà tí ọ̀rọ̀ pé àbúrò ní sẹ́ láàrin yẹn àti ẹ̀sàlúnàkà kí ni ti àwọn diaspora ń bẹ̀? Bẹ́ẹ̀ náà lẹ́ máa tágbẹ̀ àwọn diaspora àwọn tó ń ṣe kíníkan fún Jamiu Adégúnwà àwọn diaspora àwọn tó ń kíníkan fún Jamiu Adégúnwà àwọn diaspora àwọn tó ń pùṣẹ̀ for what now? Torí pé kí ni ẹ ti rí gbogbo wọn rí pàǹfààní tẹ́ ẹ ti ń jẹ bọ̀ tẹ́nìkan kò bá ń ṣíà oúnjẹ tẹ́ ẹ ti ń dá jẹ bọ̀ tẹ́ ẹ bá ń ṣíà àwọn èèyàn ti ń jẹnu oúnjẹ yẹn sì wọ́n ti ń ṣíà ẹ̀ kódà ọ̀pọ̀lọpọ̀ àǹfààní yẹn gùn tọ́ sí yín mọ́ ẹ̀ rí gbà mọ́ ló ṣe pé tẹ́ bá ti wá rẹ́ nìkan póun àtàwọn diaspora jọ ní nǹkan kan pọ̀ àfi kẹ́ ẹ mí sọ pé gbógun tẹ́ni yẹn kí nǹkan kan mọ̀ ṣẹlẹ̀ láàrin yẹn tẹ́ni yẹn ni for how long lẹ́fẹ̀ẹ́ sì yẹn dà bọ̀tá lọ́ bá lọ àbọ̀ ń bọ̀ láyé ẹni tó jẹ́ alábòsí láàrin yín Ọlọ́run fojú alábòsí hàn ẹni tó jẹ́ alábòsí láàrin yín Ọlọ́run fojú alábòsí hàn ẹ wò bẹ́ẹ̀ ṣe sọ lórúkọ tí a bá ti yà wọ́n sọ wọ́n ẹ bá máa ṣe any program ẹ máa mention Ustaz Jamiu Adégúnwà ẹ máa mention diaspora ẹ máa tag wọn ní the bad names when you are benefiting from them did you tag them those names? Abẹ́ jàǹfààní wọn rí àbí wọn dáwó fún yín rí àbí wọn sponsor program yín rí program tẹ́ ẹ ṣe you see I don't know as ọmọnìyàn láyé o gbọ́dọ̀ máa wo ibi tó ti ń bọ̀ ibo ló dé ibo ló ń lọ àwọn tó gbà fún ẹ lánàá tí wọ́n ń tẹ̀lé lánàá pé last card wọn tán ń nàlẹ́ lórí lánàá tán wá stop fáwọn ò nàlẹ́ lórí mọ́ kí ni reason ìwà wo ni mo wù tí ò da ọ̀rọ̀ wo ni mo sọ tí ò da ibi tẹ́ ẹ máa jókòó tẹ́ ẹ máa check nìyẹn bọ́tẹ́ wá ti wá rí wípé èèyàn kan wà
àfa kan ṣe program ó ń jàǹfààní àbí àwọn diaspora ó mẹ́sàn diaspora ó ṣe kíní kan àfi kẹ́ gbógun tẹ́lẹ̀ pé àárín òun àti diaspora gbọ́dọ̀ break. For how long are you going to continue like this? Is that the way out? Yorùbá ní amúkọ ẹrù ẹwọ́ olókèlè ń wò ẹ wò sàlẹ̀. Do you think you don't understand your logic? Do you think you don't understand your manipulating? We understand everything. But òǹkálùkù ló ní tọ́lọ̀ ń gbélé lọ́wọ́. Òǹkálùkù ló ní tọ́lọ̀ ń gbélé lọ́wọ́ níṣẹ́ tọ́lọ̀ ní kókó jẹ́. Èèyàn mẹ́ta ló ń jí sí Ọlọ́run. Ẹni tó ń jí sí Ọlọ́run fúnra ẹ̀. Ẹni tó ń jíṣẹ́ tó pè rẹ̀ pọ̀ náà ń jíṣẹ́. Àtẹ̀ntáwọn èèyàn rán, àtẹ̀ntọ́lọ́run ọba rán. Kò sí òjíṣẹ́ Ọlọ́run kan tí ò face challenges. Kò sí òjíṣẹ́ Ọlọ́run kan tí wọ́n bú, tí wọ́n pè lórúkọ burúkú, tí wọ́n sọ̀rọ̀ sí. I have never seen someone tó pè rẹ̀ ní oníwàásí tí wọ́n pè lórúkọ kíní kan, orúkọ gbá orúkọ àwo tó wá di pé àfi kó mọ̀ sọ pé n tó sọ nípa mi yẹn o gbọ́dọ̀ kó jẹ, n tó sọ nípa mi yẹn o gbọ́dọ̀ kó jẹ. Ní ayé ànábì sallallahu alaihi wasallam àwọn kèfèrí tó pa ànábì lórúkọ burúkú tán bú ànábì tán ṣe gbogbo ẹ̀ mélòó nínú ànábì fitimize pé kókó tó sọ jẹ? Mélòó nínú wọn? Àwọn tí ò dọ́lọ̀ mọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ ọ̀rọ̀ burúkú nípa mùsùlùmí. Lágbájá ti wá bá wa àti foríjìn. Who are you? Lágbájá ti wá bẹ̀ wá a sì ti foríjìn. Inna lillahi wa inna ilayhi raji'un. Ta ni ẹ? Ìwọ yẹ̀pẹ̀ lásán. Nowhere to be found. 50 years ago, 51 years ago, where are you? Where are you? Àbáyé ikọ́, ayé asán, ayé òfo, àfọ́bàfilẹ̀, ayé tí ò sí nǹkan kan nù ẹ̀. Tẹ́nìkan bá sọ nǹkan kan nípa ẹ̀ àfi kó oníkókó jẹ. Tẹ́nìkan bá sọ nǹkan kan nípa ẹ̀ àfi kó oníkókó jẹ. Báwo bá lọ àbọ̀ ń bọ̀? Tá a bá mọgbọ́n dá sí wájú, tá a mọgbọ́n dá sí lẹ́yìn, tá a mọgbọ́n dá sí lọ́tún, tá a mọgbọ́n dá sí lọ́sì, ọgbọ́n yẹn máa péjọ kan. Fìrìhánà ó mọ ọgbọ́n wájú, ó mọ tọ̀tún, ó mọ tòsì, ó mọ tààrin, ó mọ tòkè, ó mọ tilẹ̀, pẹ̀lú gbogbo ẹ̀ náà ó padà tànjọ́ kan fún un. Kò sẹ́ni tí ò ní tán fúnjọ́ kan. Gbogbo olówó ayé, gbogbo alágbára ayé, gbogbo ọlọ́lá ayé, gbogbo mo lè ṣe, mo mọ̀ tó, mo mọ̀ gbá, mo mọ̀ àgbo, mo gíní kan, ó máa tànjọ́ kan. Àwọn tó gbójúlé yẹn á tán, ìwọ tó gbójúlé wọn náà máa tán, awakọ̀ Ọlọ́run nìkan. Kò sí tó níbẹ̀rẹ̀ tí ò lópin ilé ayé. Wallahi ta'ala tún mọ ìbílẹ̀ dídá wa. Do you think you don't understand your logic? Ìtàkùn tó ní kérin má wọ̀dù tó ń terin ló ń lọ. Ìtàkùn wo tá lè rí ó dowó náà ń wọ̀ lọ. Èrò àwọn àǹfààní tẹ̀yẹ náà ni. Ẹ ti rò wípé wọ́n ń dáwó fún wọn lọ́tún, wọ́n ń dá fún lọ́sì. àbí èrò yìí náà kọ́ nìyẹn pé n táwa ti ń jẹ ni wọ́n fẹ́ máa jẹ gbogbo ọ̀nà la máa ṣe òtí nídìí kan náà jẹ mọ́ àbí tẹ́lẹ̀ ṣe náà kọ́ nìyẹn àbí náà kọ́. Ọlọ́run kó so ń kálukú lẹ́san gẹ́gẹ́ bí èròǹgbà ẹ̀. Àníyàn yín Ọlọ́run kó fi dá yín lẹ́jọ́. Ọlọ́run kó fi dá yín lẹ́jọ́. Kò sí tó níbẹ̀rẹ̀ tí olókè o bá lọ àbọ̀ ń bọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá wa share ètò yẹn ní pàdánù ọmọláyé àti lọ́run. Ọlọ́run ó sì máa share oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.